tọ́ mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti lẹ́yìn odi. Èmi tí aláwò dáadáa ó lójú àwọn iṣẹ́ tí èmi máa ń fi sílẹ̀, iṣẹ́ jàǹgbára tí ì bá ṣe pé ó bá nídìí mi kì í fi sílẹ̀ látàrí wípé bákan náà là sí máa ń sùn ṣùgbọ́n àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlá tí a máa ń lá. Àwọn kan lóòótọ́ wọn yìí ṣe káàárọ̀ oòjíire o, ní àwọn agbésùnmọ̀mí kan ń para tí wọ́n ń pa àwọn èèyàn, ṣùgbọ́n irú wọn náà wà, irú ẹ̀mí wọn tó irú àwọn tó gbé ẹ̀mí wọn sínú náà wà nílẹ̀ káàárọ̀ oòjíire dáadáa, tó jẹ́ pé wọn ò lè bẹ ṣùgbọ́n gba ẹ̀mí èèyàn kò jọ wọn lójú. Lóòótọ́ wọn máa ń sọ kíní kan, àwọn àgbàlagbà wọn lóògùn ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹ̀yìn ló lọ́jọ́ gbogbo, ṣùgbọ́n ọjọ́ kan pọ́njú yìí kò sẹ́ni tó mọ̀. Èèyàn máa ń jáde ní láàárọ̀ tí ó wọlé pẹ̀lẹ́kún, n tí ó ṣẹlẹ̀ láàrin ọgbọ̀n ìṣẹ́jú síbi tí mo ti ń sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ̀, kò sí ẹni tó mọ̀. Òní lọ́jọ́ kìíní, n tí ó ṣẹlẹ̀ kí ogúnjọ́ oṣù yìí ó tó pé kò sẹ́ni tó mọ̀, n tí ó ṣẹlẹ̀ kí oṣù yìí ó tó parí kò sẹ́ni tó mọ̀, n tí ó ṣẹlẹ̀ kọ́dún yìí tó parí kò sẹ́ni tó mọ̀. Sẹ́ni tí ò mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọgbọ̀n ìṣẹ́jú síbí, tí ó ṣẹlẹ̀ ní ìṣẹ́jú kan sí méjì síbí, ibà rẹ̀ ti ń ṣe TikTok lọ tó dẹ̀ kù síbẹ̀. Dákun, ibẹ̀ ni ó ti wá wa ilé ayé mọ́yà. Àwọn àgbàlagbà sílẹ̀ ẹni tíjà ò bá ní ń pe rẹ̀ lọ́kùnrin, ẹni ìjọ ò bá ní ń pe rẹ̀ lọ́kùnrin, tó bá lágbára, tó dígbá, tó láwo, tó bá kù wọ nìkan péré, agbára tó bá lágbára 100 tó bá ti mọ̀mọ̀ jàmọ̀sá kò sí. Èèyàn mẹ́rin ń gbé ọ olóòrè, èèyàn mẹ́rin ń pè ọ olóòfẹ́ dáhùn, tán bá gbé ọ ńkọ́. Nítorí náà pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri yìí, kò sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà wípé bí ó ṣe rí rè. Mo fẹ́ fi àṣírí ilẹ̀ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá. Mo máa ń sọ kíní kan pé àkọsílẹ̀ ó ti dúró, àkọsílẹ̀ ó ti dúró. Wọ́n máa ń sọ wọ́n ní ọjọ́ ẹkú ẹni pé káyẹ̀ lọ́jọ́ tí àsìkò bá tó, ewé ó soko. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni ò kì í ṣe pásìkò tó. Ṣé rí àwọn nǹkan kéékèèké tá à ń ṣe yìí, àwọn nǹkan kéékèèké bí ààbò ara nǹkan pẹ́pẹ́pẹ́ tá à ń ṣe yìí, níjọ́ tí ó bá wúlò kò sẹ́ni tí ó mọ̀, tí ó kàn wúlò níjọ́ náà. Àìmọye ẹni tí ó ti yẹ kó ti lọ, ṣùgbọ́n látàrí ìgbìyànjú sára nǹkan àìmọ̀ wọ́n sọ oògùn àìkú fún ọ ní kò ṣiṣẹ́, so o ti kú náà ni, so o ti kú náà ni. Àwọn Yorùbá gbọ́n, wàláhì àwọn àgbà ilẹ̀ Yorùbá gbọ́n. Àpájí tún wà tá ń pè lápayọ, ó tún wà. Ọlọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ìmọ̀ wọn ara ẹni òun ní lékè ọgbọ́n. Mọ̀jàmọ̀sá ńlá sì fi máa kíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀ sá, irú wọn ní ogun bòmíì lọ. Ọ̀wọ̀, ìdáàbòbò, òun ni oògùn kan ṣoṣo tó kó gbogbo ẹ̀ já. Láyé dẹ́mọ̀ mo wà, bòrójú mi sórí inú mi, dẹ́mọ̀ mo wà. Láyé ìgbà náà lọ́hùn, bàbá wa kan ní àwọn èsì dẹ́mọ̀, ṣùgbọ́n táwọn bá ń lọ láyé ìgbà náà pé ẹwọ́ ẹ̀ tí ẹ ṣe gbá ẹ ṣàwó, tí àwọn bá ń lọ táwọn bá kú sí wọn láàrin tán sì mọ̀ pé kíní làwọn lójú méjèèjì, àwọn ò kọjá lọ.
ọwọ́ àwọn oògùn tó dáa púpọ̀ ni. Èyí tí mo fẹ́ fi sílẹ̀ yìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká ní lọ́wọ́. Handkerchief ni, kò ná wa ní kákan ra handkerchief funfun pure white kára kádẹ́ ra owó ẹyọ kan péré, abẹ́rẹ́ àtòwú ṣe rí handkerchief yìí. Ẹ jẹ́ ká fún obìnrin tí ò bá ṣe nǹkan oṣù mọ́ ó fi sí abẹ́ ààbò dilẹ̀ mọ́, ó fi sí abẹ́ ààbò dilẹ̀ mọ́, á kì owó ẹyọ ẹ̀ á fi sí àárín ẹ̀ ayé á ní kó fi sábẹ́ ààbò dilẹ̀ mọ́. Tílẹ̀ bá ti mọ́ ẹ jẹ́ ká mú kinní yìí ní handkerchief yìí, ẹ jẹ́ ká lọ wá omi àgbọn ká dà sínú nǹkan inú òkùnkùn ní o láti ṣe o. A wà mú handkerchief yìí á sọ sí òun àti ní bó ṣe wà iná láti sọ sí, á gbé pamọ́ títí tí omi yẹn ó fi gbẹ mọ́ lára pátápátá. Inú òkùnkùn ní tí ò gbọdọ̀ ríta rárá o. Tàbá ti wá parí ẹ̀, níjọ́ tá a bá parí ẹ̀ á mú abẹ́rẹ́ àti òwú, á dúró á tilẹ̀kùn mọ́rí àbóòrù dúdú, á wà mú ata mọ́ àárín ata kìíní yẹn mọ́ àárín handkerchief yìí. Tá a bá ní apẹ́tẹ́ á kí handkerchief bọ̀nú apẹ́tẹ́ á máa fi sápò káàkiri. Tá a bá sì lápẹ́tẹ́ á kì bọ̀nú àpò tá a mọ̀ bá kì í sábà tọwọ́ bọ̀ láàfẹ́sẹ̀. Ọlọ́run ní jẹ́ àṣírí, Ọlọ́run sì ní jẹ́ àjẹni tán wá. Ìwọ rẹ̀ ni pé ìwọ gangan o ò gbọ́dọ̀ gbé àrà sókè láti sáyàn, o ò gbọ́dọ̀ gbé ipa sókè láti yìnbọn mọ́yàn, o ò gbọ́dọ̀ gbégi sókè láti là mọ́yàn, o ò gbọ́dọ̀ ṣe kankan bẹ́ẹ̀. Tí ó bá di pé èèyàn fẹ́ kó sí ọwọ́ téèyàn máa pè kò sọgbọ́n mọ́, handkerchief yìí èyí ò yọ yára èyí ò fi bojú ara. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ wá sọ gbólóhùn rẹ̀ pé ó yá bòmí o, ẹ sọ gbólóhùn kan péré náà ẹ sọ. Wọ́n mọ̀ kọjá lọ kọjá bọ̀ wàláì. Àṣírí tó ṣiṣẹ́ dáadáa ni, ara àwọn nǹkan ilé àwọn bàbá wa náà ni. Oògùn ló lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Àwọn ìgbìyànjú ẹ mọ̀ pé òun kí ló náà wà, ṣùgbọ́n àwọn ìgbìyànjú kéékèèké wọ́n lẹ́bọ kéékèèké ní gbalá ìkúlà. Orí tí ó ròyìn ogun kò ní kú. Ọlọ́run Elédùmarè yóò mọ̀ dàbò rẹ̀ bò wá o. Ẹ jẹ́ ká máa kún fún àdúrà tá a bá ń jáde lọ, ká máa gbàdúrà tá a bá ń lọ, ká tó máa fi ọkàn gbàdúrà. Tó bá kọwọ́ kan àdán ò fi rọgí o. Àṣírí yìí mo mọ̀ọ́mọ̀ fi síta látàrí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri, ṣùgbọ́n gbogbo ẹ̀dákẹ́dà tó bá ní ó ṣèkà tán ó wà ní kìíní kò ní jẹ́ fún o. Gbogbo ẹ̀dákẹ́dà tó bá ní lẹ́mìí pé ìkà lòun fẹ́ fi kíní ṣe, jẹ́ ti bí kíní wà lọ́wọ́ mi, jẹ́ kí n mú lọ síbi tí mo fẹ́ kí n lọ ṣe ẹni èèyàn jàǹbá, tí má ṣe ń jàǹbá tán kí n lò ó. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní jẹ́ fún tán. Ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire kò ní jẹ́ kó jẹ́ fún tán. Tó bá jẹ́ pé ó ń tàn níjọ́ tí wọ́n bí wọ́n wẹ̀ tán fomi kàn lára, ìjọ náà ni wọ́n kó ń tàn lẹ́yìn tó bá ní tó gbọ́kànlé tó wá lọ́ọ́ fi ṣèjàmbá. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé nítorí ìwà burúkú inú wa ní àwọn àṣírí kéékèèké tó sì ṣiṣẹ́ dáadáa, ṣùgbọ́n torí àwọn ìwà burúkú inú wa ni ò jẹ́ kí àwọn bàbá yìí ni ò jẹ́ kán fi àwọn àṣírí yìí sílẹ̀ fún wa mọ́. Kò ní ó dùn fún wa.